lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ káàkiri náà ni o ṣe mọ̀ wípé orí ní dúró fágbọ̀n mú mi ntọ́ bá sì jọ ńlá fi wé ohun èpo ìpàlọ́jọ kó sẹ̀ lérí ọwọ́ alábàáhùn ju àrán ọ̀pẹ ẹnu mọ̀dó jẹnu ìrá ẹnu kẹ́kẹ́ jọtẹ̀jà àwọn alákatakítí ẹ̀sìn ńlá fi wó ní sùnmọ̀mí ńlá fi wá àwọn ajínigbé tó gbòde kan ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jí gbé ni wọ́n ti ń sọ fún wa ọtọ́dún mẹ́rin ọtọ́dún márùn-ún sẹ́yìn báwọn fúlàní ti ń jí wa gbé kìí ṣe fúlàní ilẹ̀ yìí bó bá já àwọn tí ń fẹ́ràn jẹko fúlàní ilẹ̀ yìí nù ṣùgbọ́n àwọn tí ń jí wa gbé tí ń béèrè ransom wọn ni wọ́n ṣe fúlàní ilẹ̀ yìí bó bá ní fúlàní ilẹ̀ yìí nínú a jẹ́ pé ìkọ̀ọ̀kan ni yóò jẹ́ ẹ jẹ́ kí n dẹ̀ tún kí wa pé a kú òjò atura o òjò yóò tù wá lára o ọ̀rìnrìn tí wọ́n mọ ilé iná máa ń pè ní weather for two àbíbò ní tó sìn weather for two náà pè àsìkò yìí ni oyún máa ń pọ̀ ẹ bá ní tí ó fún wọn jẹ àsìkò yìí lóyún máa ń pọ̀ tọkọ-tìyàwó ọ̀rọ̀ láǹfààní àti fararora wọn dáadáa wọn ní káró mòoru mára tọ́dà kí ló gbé mi wá gangan sàn-án mufti wò ó lọ sọ̀rọ̀ kan ó ṣàlàyé bí àwọn ajínigbé ṣe bí wọ́n ṣe jẹ́ níbi tí wọ́n ti wá mo wá ní oníkìláàké bá ń gbọ́rọ̀ la lè fọ̀rọ̀ lọ bó ògùn bá jí wọn afọ̀rọ̀ ẹnu tí wọ́n làdó gbogbo ọ̀rọ̀ tí bá ń du akèrèǹgbè odò ni ó tù fún kò sẹ́ni tá a sọ̀rọ̀ yìí fún ju gbogbo ọmọ kóòtù òjíire bí lọ lórí wípé kókókó làárán fàdí tí ọ̀rọ̀ tó sì sojú ìlú ọ̀farasin àwùtá bá ṣe nu ẹnìkan ní ìjáwó ẹ jẹ́ kí n sáré bẹ̀ yín bí kẹ́ ẹ bá mi pín prógráàmù yìí kó délé kó dóko kó dẹ́sẹ̀ kúkú kó dọ́nà jíjìn káwọn tó yẹ kó gbọ́ kí wọ́n gbọ́ kó lè débi tó yẹ kó dé ká lè jọ wá gbọ́ dẹ́kun fún ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire bí because kì í dé bá ní ayé rí gbọ̀ngbọ̀n nìkan lọ́rọ̀ ó sì bà mí kò dùn mí àní fi wẹ́ni tí ọ̀bà rárá o ìdí ni pé ó bà mí kò dùn mí àní fi wé ẹni tí ọ̀bà rárá so mo kí gbogbo ọmọ kóòtù òjíire bí lẹ́ẹ̀kan sí ẹ má bínú ẹ bá mi pín prógráàmù yìí ẹ jẹ́ ó délé kó dóko nǹkan ṣẹlẹ̀ níjọ ara lé ọ̀gbọ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn ilẹ̀ Yorùbá ti wà nínú ogun kọ́lọ́hún ọjà àjà alájàyè kọ́lọ́hún mú wa borí ogun ọ̀tá tó yí wa ká olórin kan ló kọ́ ń jò ní ogun yìí kìí ṣe tèmi ogun yìí kìí ṣe tèmi ogun yìí kìí ṣe tèmi ṣùgbọ́n t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni ogun tó yí ọ̀ká ọ̀rẹ́ mọ́ bẹ̀rù sádùró jẹ́ bóyá ogun àgàn ni ọba tó gbọ́ tí àná tó sọ àná dọlọ́mọ abá ò ṣe é ságbà gbọ́ ogun ayé rẹ̀ mo ní t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni ogun yìí kìí ṣe tèmi ogun yìí kìí ṣe tèmi ogun yìí kìí ṣe tèmi ṣùgbọ́n t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ní ìlú Nàìjíríà tòwú ọba ọ̀run kìí ṣe tẹ́ ó fi kú
sínú ìyàn yìí o. Ìrántí Samaria, orílẹ̀-èdè ńlá, àràbò ti tóbi tó, ìyàn náà mú níbẹ̀ débi tí wọ́n ń pọ̀ ọmọ jẹ. Ṣùgbọ́n Ọlọ́run wa ó wòlẹ̀ látọ̀run wá, ó yí ìgbà wọn padà, wọ́n ń jẹ wọ́n tún ń mu. Nàìjíríà má bànújẹ́, ogun ayé rẹ̀ ò mú ní t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni. Ogun yìí kìí ṣe tèmi, ogun yìí kìí ṣe tèmi, ogun yìí kìí ṣe tèmi, ṣùgbọ́n t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni. So bó ṣe kọrin òun nígbà náà nù. Ẹ dákun ẹ bá mi pín prógráàmù yìí láàrin ìṣẹ́jú kan, láàrin ìṣẹ́jú kan. God bless you sir, God bless you ma, God bless you friend. Mi ò ní wáyé tì nígbà kọ̀ọ̀kan, a ní wàrà wa tì. Ọlọ́run ní fi wá wọ́n ra wa. Okay, mò ń bọ̀ o, mò ń bọ̀ o. All right, pápápá la máa ṣe. Kí ló dé? Àwọn èèyàn mi ò tí ì wọlé lórí YouTube. Ẹ jẹ́ kí n dọ́gbọ́n dúró dè wọ́n díẹ̀. Kí ló dé? Ṣé nẹ́tíwọ̀kì ni? Ṣé yẹ kí wọ́n ti wọlé? Bàbá mi share program yìí. So now, ká tó gbọ́rọ̀ tí Mufti sọ, ẹ jẹ́ kọ́kọ́ ka ọ̀rọ̀ tó jáde lọ́dọ̀ Mufti náà. Ṣùgbọ́n ẹ bá mi pín, ẹ jẹ́ kó káwọn èèyàn díẹ̀ wọlé sí i, ká má fọ̀rọ̀ ṣòfò. Kọ́rọ̀ wọ́n mọ́ dàbí ẹni tí ń jó àsán kan ìlú, àbí akọrin ìlélégbè tí ó yàtọ̀ sí ẹni tí ń jó àsán kan ìlú. Nẹ́tíwọ̀kì yẹn ni. Òjò tó sì rọ̀ lọ́fàá. Mo kí ẹ̀yin èèyàn mi tó wọlé lórí Facebook. Mi ò ní wáyé tì. Ìbànújẹ́ ò ní kàn yín. Ẹ̀já àfẹ́lẹ́ yìí ṣèfàjẹ́. Bandits cannot speak for Islam or call for Sharia. Látàfin Mufti ló ti jáde. Because ròyìn tá a gbọ́ lọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí ròyìn tá a gbọ́ ò ní wípé àwọn aráabí nínú tí wọ́n fẹ́ fi àwọn ọmọ wọn yìí sílẹ̀, ọ̀rọ̀ Sharia ń bẹ́ẹ̀ bí wọ́n ní ká fọwọ́ sí òfin Sharia, wọ́n làwọn tó fi wọ́n lẹ̀. Àwọn tí ń bẹ́nu àhámọ́ sọ wípé kò sí ń tọ́jọ́, pé wọn ò fìgbà kankan béèrè bẹ́ẹ̀. Torí àwọn táwọn wà lọ́dọ̀ wọn gan, wọn ò fi tìpátìkúùkù má wọn kírun tàbí káwọn yí padà sí mùsùlùmí. So one, it is both surprising and misleading to hear claims that bandits and criminals are demanding Sharia. Individuals who engage in kidnapping, banditry, murder, and other criminal activities are acting in direct violation of the teachings of Islam and the principles of Sharia. Sharia is a constitutional right of Muslims, and every Muslim has the right to practice and seek its application within the framework of the law. However, its implementation must follow lawful, established, and legitimate procedure. Well, why then do some people persist in linking criminal acts to Islam? Are we expected to believe that those who openly disregard Islamic teachings are sincerely advocating for the very laws and values they violate on a daily basis? Attributing the actions of criminals to Islam serves neither truth
not justice. It only promotes misunderstanding, fuels prejudice, and distracts from the real issues at hand. Those who spread those narratives should be asked to provide evidence rather than rely on assumptions and stereotypes. Truth and falsehood cannot remain equal forever. False narratives may gain temporary attention, but in the end, truth will prevail. Mufti Media. So, bá a ti gbọ́ nìyẹn o. Àwọn èèyàn mi ò tí ì wọlé náà. So, níbo ni àwọn èrò mi lọ? Níbo ni àwọn èèyàn mi lọ? Ok, pápápá, ẹ jẹ́ kí n deliver message mi. Àwọn èèyàn tó bá dé, wọ́n máa bá ń bẹ̀. Torí iṣẹ́ pọ̀ nínú ọgbà àjàrà, alágbàsí ò tó nǹkan. Information pọ̀ tí mo fẹ́ release fáwọn èèyàn. Tí mo nígbàgbọ́ pé àwọn tó bá ń débẹ̀ wọ́n mọ̀ bá. God bless you. Ṣùgbọ́n bẹ́ẹ̀ tí ń wọlé ẹ fi ọwọ́ yín gbé àgbéyé ọmọ, ẹ bá mi share program yẹn. God bless you sir, God bless you my, God bless you friends. Ìbànújẹ́ ò ní kàn yín, àkàndò ò ní mú yín lọ́wọ́. God bless you sir, God bless you ma. Bẹ́ẹ̀ tí ń wọlé òun ẹ bá ń pín kó délé kó dóko kó dẹ́sẹ̀ kúkú kó dọ́nà jíjìn. Lo and behold, lọ́pọ̀lọpọ̀ gbà reaction Mufti, ìsọwọ́sọ̀rọ̀ rẹ̀, ìkórìíra tó ní sẹ́sìn mi àti akatakítí ẹ̀sìn rẹ̀ kò jẹ́ ká ní lọ́kàn pé ọgbọ́n máa ń yanú aṣiwèrè náà. Gbogbo ọ̀rọ̀ tí Mufti sọ níbí ló correct. So, Kennedy, ọ̀pọ̀lọpọ̀ tí Mufti sọ làwa náà ti sọ sẹ́yìn. Ó túmọ̀ sí pé kì í sí pa kàn ń wí kátikàti tàbí ń tó bá wa lẹ́nu. À ń sọ reality àti bí nǹkan ṣe ń lọ àti tí ó ṣẹlẹ̀. Now, ẹ gbọ́rọ̀ Mufti. Sẹ́rà àwọn ọ̀daràn tí ń ṣe fẹ́ ṣe fact ní kẹ́ ẹ gbọ́ dáadáa kí DSS kó sì máa gbọ́. Fact ní kẹ́ ẹ gbọ́ dáadáa kí DSS gan ó sì máa gbọ́. Reality. Chad ni Niger ni Cameroon ni àyè àwọn intelligence agent àwọn orílẹ̀-èdè ńláńlá ni. Ṣé à ń gbọ́rọ̀? Chad o, Niger, Cameroon, àyè àwọn intelligent agent àwọn orílẹ̀-èdè ńláńlá ni. Ṣé ẹ gbàgbé níbi tá a sọ pé àwọn onísùnmọ̀mí yìí ti wọlé lélẹ́yìí? Chad, Niger, Cameroon, Mali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ńbẹ̀ ni wọ́n ti lọ háyà wọn wá. Àwọn olóṣèlú lọ pé àwọn ẹni ẹlẹ́ni wá, jẹ́jẹ́ wọn wọ́n jókòó. Lóòótọ́ làwọn èèyàn kan ń train wọn. Ńjọ́ àjùbà láníran àdágbó, ńjọ́ ogun bá lè láníran alágídí ọmọ. Kò sí ìlú tí ò lálágídí ọmọ. Torí ajá òde ńlá ìṣe kan ajá àléléyìn. So, àwọn kan ń kó àwọn ajagun tà, wọ́n ń kó wọn jọ, wọ́n dẹ̀ ń kọ́ wọn. Kò sí ìlú tí ó yẹ kó lájagun tà. Kò dẹ̀ sí ìlú tó yẹ kó lájagun tà. Ilé ayé ò bá wà peaceful. Ká ní ò sí sùnmọ̀mí, ká ní ò sí ìtàjẹ̀sílẹ̀, ká ní gbogbo ata àmọ́ rere là ń ṣe rere, gbogbo ata àmọ́ dáadáa là ń ṣe dáadáa, ká ní ò sí ìyànjẹ. Ìyànjẹ ní jẹ́ ká ní lọ́kàn láti béèrè ẹ̀tọ́.
bàbá fẹnu béèrè tí wọn ò fún wa láfi tìpátìkúkù ṣe láàkì wèrè bọlẹ̀ pé wèrè la fi ń wo wèrè. So to the best of my understanding àwọn èèyàn wọ̀nyí wọ́n kó wọn dé Nàìjíríà ni wọn ò tọ́jú wọn mọ́. Mo ti sọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ gbọ́rọ̀ lẹ́nu Mufti. train tí wọ́n rìkútù àwọn ọmọ ogun fáwọn operation tó jẹ́ special operation fún wọn rú àwọn ọmọ ogun ìtàwọn foreigner tí wọ́n ń lò wọ́n bẹ ní Chad tí wọ́n ní káàpù tí wọ́n ti train wọn owó dẹ̀ ń wá láti abroad fún wọn àti bá àti gbogbo ẹ̀ àwọn yẹn pọ̀ ìran Fúlàní Haúsá ni wọ́n pọ̀ jù nínú wọn ìran mi náà wà bẹ̀ àti Cameroon o àti Sáàdì o àti Nìjẹ̀ o bẹ́ẹ̀ gbogbo tí mo wí nísìn àwọn alágbára tí ń lò wọ́n ò lò wọ́n mọ́ tàbí kí n sọ pé 90% wọn ti dà wọ́n lẹ̀. Exactly bá ṣe sọ náà rèé pé àwọn olóṣèlú tó kó wọn wá wọn ò náà ní wọn mọ́ nígbà tí ò ti sí wàhálà lẹ́yìn ìdìbò tó wáyé ní 2015 torí tí wọ́n ṣe mú wọn wá náà nìyẹn láti ìgbà náà láti nísinmi títí dòní àwọn yẹn ò fẹ́ lọ mọ́ ni wàhálà dé sí wa lọ́rùn o. wọ́n ti wá síjú síbọn owó tí wọ́n sì ń fún wọn dọ́là wọn fi ń fún wọn lówó wọ́n ń gbádùn òṣìṣẹ́ ju tí wọ́n ń kọ́ wọn pé wọ́n máa yìnbọn káàkiri fún àwọn operation tí wọ́n lò wọ́n fún. God bless you, sir. They were not checkmate. Nobody checkmate them at our border. Mi rántí bẹ́ẹ̀ ni ẹ ṣe put ẹ̀ mọ́ but ìkan náà ni omi ẹ̀kọ́ ni. You are very very correct. Ó wà nú àlàyé mi. Pé ńgbà tí border wa wà too opened náà ló fún láǹfààní láti wọlé anyhow. Ńbò la káwọn custom wá sí. Sàṣà ní custom tó fẹ́ iṣẹ́ lókè ọya torí wọn ò ní rówó ń bẹ̀. Àwọn custom tó dẹ̀ iṣẹ́ láwọn bọ́dà sí bí wọn ò bá gbà kí wọ́n gbé àwọn nǹkan ìjà olóró wọlé wọn ò ní rówó. Gbogbo ilé ayé wa orí owó lọ́ba ló dúró lé lórí. Lo and behold, if you have your money ó gbé anything kọjá wọlé sí Nàìjíríà tàbí jáde kúrò ní Nàìjíríà. If you have your money and know your ways. Because lọ́pọ̀ ọgbà òròjú máa ń ṣe àwọn agbófinró wa àwọn aṣọ́bodè wa tẹ́rù bá ti pọ̀jù wọn ò lè ṣẹ́ẹ̀kẹ́. Ẹ imagine kẹ́ ẹ kó ìbọn tàbí ọta àbọn kó jẹ́ ìlàjì 911 ọkọ̀ 911 yẹn kẹ́ ẹ wá kó gàrí lé lórí. Àwọn aṣọ́bodè ò lè sọ gbogbo gàrí yẹn kalẹ̀ kan wò sàlẹ̀ ẹ̀. Ọlọ́pàá ò lè ṣe sọ́jà kankan ò lè dúró oró ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ló fẹ́ kọjá tí wọ́n fẹ́ gba ẹ̀gúnjẹ lọ́wọ́ wọn. So ńgbà tó sì jẹ́ wípé bọ́dà tiwa àwọn ológun tiwa wọn ò ní àwọn nǹkan ìgbàlódé tó lè dictate tí wọ́n kàn gbé kọjá lára mọ́tò tí ó dẹ̀ dún pé nǹkan kan bẹ́ ń bí o nǹkan kan bẹ́ ń bí o nǹkan kan bẹ́ ń bí o. Bẹ́ẹ̀ bá fẹ́ wọ airport wọ́n fi nǹkan yẹ̀yìn lára wò ṣé ẹ gbé nǹkan kan sára. Kí ló dé tí gbogbo orú nǹkan báyìí ò lè wà ní bọ́dà wa. ń gbọ́ pé tó fẹ́ wọlé tàbí tó fẹ́ jáde náà là ń yẹ̀wò ní airport. Kí ló dé tá a lè yẹ ní tó fẹ́ wọlé àti tó fẹ́ jáde wò ní bọ́dà wa. Láyé ìgbà kan tí wọ́n máa ń kó mọ́tò tòkunbọ̀ wọlé ní dìrókò ẹni tó fẹ́ kó mọ́tò for example ẹni tó fẹ́ kó mọ́tò 30 40 50 tó fẹ́ kó wọlé lẹ́ẹ̀kan ṣoṣo ẹ ti kọ́kọ́ páàkì gbogbo ẹjọ́ sí gọ̀lọ̀ ìyẹn níbodè Kútọ́nù ẹ wá sí bọ́dà ẹ lọ rí àwọn custom ẹ lọ rí ọ̀gá wọn ẹ sọ iye ọkọ̀ tẹ́ fẹ́ kó kọjá wọ́n sì gbowó lórí ẹ̀. Àwọn ọkọ̀ yẹn ń gbà yẹn wò kì í ṣe duty ẹ̀ wọ́n ń ṣe duty ẹ̀ irú mọ́tò bẹ́ẹ̀ làwọn custom tó máa ń padà gbà láàrin ìgboro ń gbà mí tàbí náà máa lé káàkiri. Ṣùgbọ́n ní ìsìn tó jẹ́ pé Èkó ni mọ́tò ń gbà wọlé kò sí mọ́tò tí ó gbé kó wọlé tí ò ní ṣe duty.
ń làwọn custom òfin ríṣẹ́ ṣe dàbí alára mọ́ ní tí wọ́n ń jẹ́ ń Kútọ́nù nù. Kò sí custom tó wà ń Kútọ́nù gbà náà, kò sí custom tó wà nídìí ìrókò bọ́dà tí ọ̀yọ́kùn mo bá kan gbélé nínú wọn torí èmi náà gbé sáìdì ibẹ̀ ń rí. ó nìkan ní wọ́n ń tan jẹnrétọ̀ nù ilé wa ó nìkan ní o ọmọ Haúsá sì ni yóò tan jẹnrétọ̀ látàárọ̀ dálẹ́ ni tí ó bá ti lọ bí iṣẹ́. òun ló jẹ́ kó yé wa wípé òun yìí fọwọ́ kan sálárì òun. so ibẹ̀ yẹn kọ́ là ń lọ ibi tá à ń lọ ni wípé kò sí àbójútó tó dáa láwọn ẹnu olóró wa. ṣé Bọ́lá Ahmed Tinubu ò rí nǹkan kan ṣe sílẹ̀ rí ni báwọn ìjọba tó ti wá sẹ́yìn ò bá rí nǹkan kan ṣe sí. tẹ́ ẹ bá gbàgbé nígbà tí wọ́n ti bọ́dà ní South West wọ́n ṣí bọ́dà Òkè Ọya lẹ̀ níbi táwọn Haúsá Fúlàní wà too desperate dé wọ́n kó èèyàn wá láti Chad kó wá ṣe registration NIN ní Nàìjíríà wọ́n kó èèyàn wá láti Niger kó wá register fún voters card. ńgbà tí ẹnu bodè ti wá tí ò sí ilẹ̀kùn bẹ̀ gbàyà olóṣì sílẹ̀. ńgbà tí ráìsì wọn ní gbogbo south ń gbé wọ́n ń gbé ráìsì wọlé ní north ní Chad border Chad àbí nǹkan kan wọ́n ra ráìsì wọlé ńbẹ̀ wọ́n ń gbé nǹkan jáde ńbẹ̀. odidi ààrẹ orílẹ̀-èdè yìí kò ṣe rélùwé sáàrin ìgboro Nàìjíríà o ó ṣe rélùwé láti Nàìjíríà dé Niger. ibi tá a bára wa nìyẹn pàápàá pàjáre. ń bẹ lọ́wọ́ wọn ọ̀gbà kó lọ́wọ́ wọn oríṣi wẹ́pọ̀. ó ní ìbọn ń bẹ lọ́wọ́ wọn ńgbà tí wọ́n kó wọn wá tán ìbọn ń bẹ lọ́wọ́ wọn ọ̀gbà kó lọ́wọ́ wọn ńgbà tí wọ́n ṣiṣẹ́ tán wọ́n àti ẹ̀wà àríṣẹ́ òun ṣe olóríṣiríṣi nǹkan ìjà olóró ló wà lọ́wọ́ wọn wọn ò gbà kó lọ́wọ́ wọn padà. ń bẹ lọ́wọ́ wọn ọ̀gbà kó lọ́wọ́ láti ń lò wọ́n ẹjẹ́ ìfẹ́ lápẹ̀dúwẹ̀ Niger lé France kó ń bẹ̀ wọ́n France láwọn ti ẹ̀tọ́ train. Niger wọ́n ti lé France kó lọ́dọ̀ wọn páwọn ò fẹ́ France mọ́ according to him France dẹ̀ láwọn tó ti train kalẹ̀ fún àwọn nǹkan yẹn ṣé France yóò kó àwọn yẹn dání lọ sílùú wọn padà ni tí wọn ò bá wá kó wọn lọ padà ibo làwọn èèyàn yẹn wà iṣẹ́ ìwo ni wọ́n mojú ẹ̀ tí wọ́n mọ̀ ṣe sí àgbẹ̀ ni àbókò ríro àbójà títà ẹni tí ọ̀kọ́ sí okòòwò tó jẹ́ pé òun ọ̀mọ̀jú kọ́ mọ bábọn sùn kọ́ mọ bábọn jí lọ yọkàn máa yẹ̀bọn ẹ̀wò lójoojúmọ́ yọkàn tó máa gbé kabẹ̀ no now àdá tá a bá lò yóò di pẹ̀tà ni ọkọ́ tá a lò yóò mú pẹ̀tà ni síbi tá a fi jẹun yóò mú pẹ̀tà ni àrò tá a dáná bẹ̀ yóò tutù ni àbí kílẹ̀ pé mo wí so kò sẹ́ni tí ó fẹ́ kí nǹkan òun gbélẹ̀ làwọn eléyìí fún wa ò pé irinṣẹ́ ní ń bẹ lọ́wọ́ àwọn irinṣẹ́ ńlá ni àwọn ò gbọ́dọ̀ gbé jókòó dandan ní káwọn ò fi ṣiṣẹ́. àlẹ́ ìrí gbogbo African country ṣe ń lé àwọn pípù yìí wọ́n làwọn ò fẹ́ fọ́rínà mọ́ gbogbo ibi tí wọ́n ti ní wọn ò fẹ́ fọ́rínà mọ́ àbí kí fọ́rínà bá wulẹ̀ wà country àwọn bíi Nàìjíríà ò ní ìdí fọ́rínà láyé Yar'Adua àwọn try láti wá ní military base níbí ìjọba wa ọgbà house wa ọgbà gọ́ọ̀mẹ̀ntì ọgbà gbogbo àwọn orílẹ̀-èdè báyìí náà ti máa lorú àwọn wọn pé ẹ lọ máa dà wọn láàmú kí wọ́n lè máa wárán lọ́wọ́ àwọn orílẹ̀-èdè ayé. ǹjẹ́ mọ̀ pé reality ni máa yìí sọ. àwọn orílẹ̀-èdè tí wọ́n ń ta nǹkan ìjà olóró ṣé wọ́n ní ká máa fi mu gàrí ni àbọ̀ ní ká máa fi jẹun bọ́n ní ká máa fi bára wájà ni nǹkan ìjà olóró tí wọ́n ṣe bí kán máa fi pààyàn ni bí ọ̀bá wa sógun bó ni wọ́n ṣe rí lò bó lọ́jà wọn ṣe yá ètò agbẹjọ́rò tó gbàdúrà kọ́ lọ́mọ́jú wọn ọ̀rẹ́jọ́ rí kò sí so àwọn náà ni ó kó nǹkan ìjà lé wọn lọ́wọ́ ẹ lọ́mọ dàrú pàtó bá dàrú gùdùgùdù tí wọn ọ̀rọ̀ náà bá yọ wọ́n wàá pè wá pé ká wá gbà wọn kalẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lèmi àtẹ̀yìn ṣe ń clamor ẹ má jà fi gbéraga sí jàre ẹ jẹ́ kí president ó consult àwọn Amẹ́ríkà ẹ jẹ́ kí wọ́n pe China bí wọ́n bá ní ìdí ẹ̀bù wọn kan sọ fún wọn kí wọ́n bá wa ṣe lè kí wọ́n bá wa ṣe tọ̀hún. èmi àtẹ̀yìn gbàgbé wípé
ajá kankan ò torí olówó ẹ̀ ṣọdẹ bá Amẹ́ríkà ọba ràn wá lọ́wọ́ wọ́n gbé sí condition wo lọ́wọ́ afẹ́fọ́ wa rí tí wọ́n ò tún fi fìnira kún ìnira fún wa bàbá ìgbà Amẹ́ríkà láàyè kó ní bẹ́ẹ̀sì ọmọ ológun nílẹ̀ yìí kò sí fọ̀kànbalẹ̀ mọ́ because wọ́n mọ̀ tí ọ̀dọ̀ wa sọ̀kù síbì kan àwọn tán bá sọ̀kù tán bá tọ̀dọ̀ wa sọ̀kù sí àwọn náà ò ní ṣe láì mọ́ sọ̀kù sọ́dọ̀ wa padà. Amẹ́ríkà àti Israel ló kó wàhálà tí wọ́n bá Qatar ni wọ́n kó bá Saudi Arabia ni wọ́n kó bá Dubai ńgbà tí wọ́n sọ̀kù sí Iran dẹ̀ wò pé bá pa ò bá kàtì apá mọ́ kásẹ̀ pẹ́ gbogbo bíi tí Amẹ́ríkà ní military base sí wọ́n gbàdo olóró bẹ́ẹ̀ ẹ̀yin náà fi ìlera lè rálẹ̀ yìí Iran ò tóbi ṣùgbọ́n Iran jẹ́ ìlú tó lágbára agbára kí ni Nàìjíríà ní ṣé ẹ wo ogun Iran ẹ wo ogun Amẹ́ríkà ẹ wo ogun Israel ẹ ti rí bàálù tí máa ń su àdó olóró tí ọkàn máa yàgbé àdó olóró kalẹ̀ báyìí wọ́n kàn máa lọ náà ni ọkàn máa yàgbé àdó olóró ibi igbó tí kọ̀ọ̀kan bá bà ayé wọn ti ta kò sẹ́ni tó fẹ́ jẹ Nàìjíríà run tó ní ìdíjúrú bàálù mẹ́ta bẹ́ẹ̀ lọ yes bàálù yẹn ò gbọ́dọ̀ kọjá láàrin Èkó lọ bọ̀ látàárọ̀ dálẹ́ kí gbogbo Èkó ọmọdé rú Amẹ́ríkà ní tí wọ́n fi mú àdó olóró Israel ní tí wọ́n fi mú àdó olóró Iran ní tí wọ́n fi mú àdó olóró China ní tí wọ́n fi mú àdó olóró tó yí jẹ́ pé tẹ́ bá jù sọ́dọ̀ wọn kíní ọ̀hún hàn lójú ọ̀nà mọ́mẹ́ǹtì tẹ́ ti rìlíìsì àdó olóró lónà ó ti dìde láti ibi tó wà yóò lọ pàdé ẹ̀ lójú ọ̀nà kò ní jó dénú ìlú débi tí ó sì lù ní jàǹbá lu àǹbẹ̀hò Nàìjíríà ò ní kankan bẹ̀ o agbára kọ́bọ̀ kò sí lọ́wọ́ wa ẹ̀rí gbà tán ra jẹ́ẹ̀tì mẹ́rin àbí márùn-ún fighter jet mẹ́rin àbí márùn-ún ṣe kọ́lẹ̀ ń ṣàjọyọ̀ ẹ lọ wòye fighter jet tí Amẹ́ríkà ní ẹ lọ wòye tí China ní ẹ lọ wòye tí Japan ní ẹ wòye tí Iran ní ẹ wòye tí Israel ní. so àwọn wọ̀nyí wọ́n wà nínú àwọn tí ń dá wàhálà lẹ̀ káàkiri ilẹ̀ aláwọ̀ dúdú Áfíríkà wọn ò fẹ́ kí ìsinmi ó wà níbi kankan wọ́n bá ti dá wàhálà lẹ̀ ń bí wọ́n bá ti búgà ṣe ni owó làwọn nà àwọn tí ń jà yí àwọn kan ló fi wọ́n lọ́kàn balẹ̀ àwọn tí ń jìyàn gbé àwọn kan lọ́rán wọn ń ṣẹ́ dojúmọ́ ni wọ́n sì ń wọlé sílẹ̀ Yorùbá wọn ò rọ́nà láti lọ sí South East mọ́ àwọn Niger Delta ò fún wọn láǹfààní láti wá mọ́ ilẹ̀ Yorùbá ló kù lọ́rọ̀ wọn. tó ti ẹni sìn ní tí a fi máa jẹun nù ìlú tí ọba ti ní fọkànbalẹ̀ wọ́n ní expert làwọn láti fi hàn lọ́kànbalẹ̀ tẹ́ ẹ bá ti ń pariwo báwọn wọ́n wà ló kó ọmọ ogun wọn wá ẹ wà máa sanwó tọ́ra àwọn bọ́ọ̀sì wa wọ́n ti ná wọ́n invest pọ̀ lórí nǹkan ìjagun lórí ọmọ ogun owó tí wọ́n ń rí lù wọn ọ̀ká wọn Amẹ́ríkà 755 military base báràkì ológun 755 ló ní lágbàáyé kí ló tó mọ̀ ẹ́ Nàìjíríà ní ẹyọ kan nínú àná ti bẹ́ẹ̀ nù Nàìjíríà kí ló dé tí wọ́n fi ní 755 Britain ó ní iye tiẹ̀ more than 300 France ó ní iye tiẹ̀ bẹ́ẹ̀ more than 200 tí wọ́n sì ní ìjà tí máa náwó lé lórí tó máa dẹ́ àwọn invest lórí pé afẹ́ ẹ máa gbà wá pé ká máa bá yín sọ yín àwọn aráàlú làwọn ò fẹ́ yín ẹ ṣe àmọ́ sọ wa sáwọn náà ní sọ́jà wa àná ọlọ́pàá ti á ní àwọn tí wọ́n máa lù láti dàgbò ń lù ú àbí bí wọ́n parọ́ pé kankan ṣẹlẹ̀ kò dẹ̀ ṣẹlẹ̀ àbí kí wọ́n fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé. náà dáàdì mi kan àbẹ́gbọ́n mi kan béèrè bí wípé ṣé France ló rán àwọn adàlúrú wá sí Nàìjíríà no ẹ má gbàgbé níbikíbi tẹ́ bá ti lo tọ́ọ̀gì òṣèlú lásìkò òṣèlú tẹ́ kó nǹkan ìjà olóró fún wọn tí ìdìbò lọ tán tẹ́ ẹ̀ béèrè lọ́wọ́ wọn padà ẹ wá yọ̀ǹda kinní ọ̀hún fún wọn ó wà lọ́dọ̀ wọn my brothers and sisters wọn ó lò ó láti fi fọ́lé onílé lọ́la torí wọn ò lè déédéé tọ́jú ẹ̀ sínú ilé so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni nǹkan tẹ́ni ń sọ àwọn tí France ti train kalẹ̀ pé wọn ó lò ṣùgbọ́n tí wọn ò láǹfààní àti lò ńgbà tí Nìjẹ́ sọ pé kí France ó máa lọ lù wọn àwọn ò fẹ́ wọn mọ́
wọ́n padà lo nǹkan tó wà lọ wọn. Wọ́n dẹ̀ tún ríran lọ́wọ́ owó gbà tó láwọn kan ṣe sùnmọ́ wọ́n invest wọ́n rí owó lórí ìgbésùnmọ̀ méye. Àwọn tó ń jìyàn gbé tí wọ́n béèrè 50 million naira tó ń gba 70 million naira 200 million naira láti release èèyàn 15 million naira 20 million naira. Sáwàdà lérò pé wọ́n ń ṣe ni no now. Àwọn nídìí àwọn irú rẹ̀ làwọn yìí tá bá ti ń jiyàn gbé báńkù ní sígbà tí gọ́ọ̀mẹ̀ntì ò ní máa tọrọ káwọn èèyàn máa pọ̀ kọ́ lè bá a máa rówó lára wọn. Ọ̀nà kanú ọ̀nà àwọn ọ̀daràn ni. Ẹlẹ́ẹ̀kejì ṣé ara àwọn ọ̀daràn kan wá mẹ́tọ́ pé ẹ̀mí ẹ̀kọ́ wà lù wọ́n báyìí gẹ́gẹ́ bí mo ti sọ bọ̀ wọ́n sì fẹ́ máa wá owó. Fúlàní kan sọ lórí social media tó wo ìgbọ́rọ̀ rẹ̀ òdodo ọ̀rọ̀ ni tí ń sọ. Ó ní wọ́n sọ pé àwọn ẹran táwọn kó lọ sọ́jà tó bá ti jí wa gbé ń bì wọ́n ní gbogbo àwọn tí wọ́n ń wá òun kì í ṣe Fúlàní Nàìjíríà kì í ṣe Haúsá Nàìjíríà kì í ṣe àwọn ọmọ Nàìjíríà ó láti ìta bíi Chad bíi Niger kankan náà ti ń wá. Ó ní kódà tí wọ́n máa ń pè tó ní wọ́n máa jí Fúlàní náà gbé bẹ́ẹ̀ ni ó ní tí wọ́n máa ń pè àwọn máa gbọ́ tí wọ́n máa sọ yìí pé àwọn ẹran táwọn kó lọ sọ́jà táwọn bá ti tà àwọn ń bọ̀ wálé wọn ní wọ́n tún máa ṣàdúrà fún pé dáadáa ní èdè o àwọn bí àwọn ọmọ tí wọ́n kó ìlẹ̀ ẹran tí wọ́n wí tí wọ́n bá ti sanwó wọn owó làwọn fún wọn máa lífù lu wọn ẹ lọ wọ dáadáa àwọn ajagun ta ni. Now my problem is this. Bó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí tí wọ́n wá sọ ìlú orílẹ̀-èdè Nàìjíríà àbí South West di odò àjẹǹjẹ tó ń jẹ bí táwọn ó ti mọ kúndùn bí táwọn ó ti mọ dá wàhálà lẹ̀ táwọn mọ gbowó táwọn mọ lọ ṣé Nàìjíríà náà ló open tó bẹ́ẹ̀ bàbá open sáà lè close ni sáà lè panu wa dé ni sáà lè pa bọ́dà wa dé ni sáà lè tún lù wá ṣe ni ṣé ò sí solution rárá ni ẹjọ́ kọ́ ni solution ìgbésẹ̀ ni solution. Àwọn ajagunta ni kò sẹ́ni tí ò lè háyà wọn o ajagunta ni wọn ò lẹ́sìn nítorí pé lù wọn Islam lọ gbàbẹ̀ náà fi lè máa jókòó mùsùlùmí àbí wọn fi lè máa múra bá ṣe múra lù wọn náà lẹ́sẹ̀ rí tẹ́ múra lọ́dọ̀ wọn kì í ṣe Fúlàní Nàìjíríà. So solution ò ní pé àwa fúnra lára wa ńlá gbàrà wálẹ̀ lọ wọn.